ìdí tí mo fẹ́ fi gbé wọn ṣépè nìyẹn. Gbogbo àwa ìrántí Ọlọ́run tó ń ba iṣẹ́ Olúwa jẹ́, ayé wa máa bàjẹ́ kẹ́yìn ní gbogbo wa pátápátá. Gbogbo wa tá a fi iṣẹ́ Olúwa ṣòwò, ayé wa máa bàjẹ́ kẹ́yìn, ayé wa bàjẹ́, ọ̀la wa bàjẹ́, ọjọ́ ọ̀la wa gbogbo máa bàjẹ́ lágbára Ọlọ́run. Gbogbo àwa tá a fi iṣẹ́ Olúwa, tá a ba iṣẹ́ Olúwa jẹ́ ní Genesis yìí, ní generation yìí, a ní mú jẹ lórúkọ Jésù. Ọdún 18 ni mo fi ya odi, ẹ lọ bèèrè lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi sì wá. Bàbá wa Àjàyí Emmanuel Dáramọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa, bàbá mi ni wọ́n jẹ́. Nípa ti irun ọ̀gbọ̀n tán ló wà lára mi, tí ẹ bá lọ wo ìrìnàjò mi, mi ń fẹ́ni tó máa ń fi irun ọ̀gbọ̀n sílẹ̀ láéláé gẹ́gẹ́ bí àṣà àwa ìjọ ọmọ Apọ́sítélì ti Kristi. Àṣẹ Kérúbù àdẹ̀ kì í ṣe ṣẹlẹ̀, ìjọ Apọ́sítélì ti Kristi kì í fi irun àgbọ̀n lẹ̀. Ṣùgbọ́n àkókò torílẹ̀-èdè wà, a wà ní àkókò. Olúwa sọ fún mi pé this is a time of we need to disbeauty ourselves in order to restore the beauties of Christianity. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́, ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bàbá Násìrì asọ̀rọ̀ sẹ́ni, wọ́n mà ti sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ CAC. Wọ́n sì sọ pé èpè ńlá làwọn máa gbé wọn ṣẹ́ o. Àwọn tí wọ́n sọ pé ìjọ CAC kò ní rí gẹ́gẹ́ bí Babalọ́lá ti ṣe fi kalẹ̀. Wọ́n wá sọ kìíní ọ̀hún wípé gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé wọ́n fìjọ CAC ṣòwò tàbí tó jẹ́sẹ̀ wípé ó dájọ́ CAC tílẹ̀ torí owó, wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tí ò gbẹ́nu tèmi. Ó ní máa fi hàn wá ní ìkànnì yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní wọ́n sọ nípa àṣírí Tinubu àti àwọn tó ń ṣẹlẹ̀ lókè ọya. Ní táwọn Haúsá rò nípa Tinubu àti báwọn kan ṣe fẹ́ sọ ilẹ̀ Nàìjíríà di ẹlẹ́sìn kan. Ẹ wo ọ̀rọ̀ kan nù wé kọ́bọ̀, àwọn àṣírí pọ̀ tí bàbá Násìrì tú pàápàá nípa ìjọ CAC àti àwọn ìjọ lẹ́ka ẹ̀ka lábẹ́ Babalọ́lá. Àwọn á sọ nípa àwọn kan tí wọ́n gbógun tàwọn nínú ìjọ CAC. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Tó bá jẹ́ fúngbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbí ẹ̀yin tí ń wò wá tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀, ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀, ẹ jọ̀wọ́ ní o, ẹ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́. Ẹ wá má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀, ẹ̀já ṣíà ẹ̀, ẹ̀já pè kó délé. Báwọn èèyàn ṣe ń ba ìjọ Ọlọ́run jẹ́, pàápàá ìjọ CAC lẹ́ka ẹ̀ka bàbá Násìrì, wọ́n ti fi ègún lélẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òní wọ́n ti sàwọn ọ̀rọ̀ tó lágbára lórí àwọn tí wọ́n ń bàjọ́ CAC jẹ́. Ẹ̀já ṣíà ètò ọ̀hún, ẹ̀já gbọ́n bàbá Násìrì ní fún wa lọ́tẹ̀ yìí, ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. Ọlọ́run ló sọ pé kí n lọ múra bíi mùsùlùmí, bí àwọn aláàjì, àwọn Fúlàní, kí n fi gbàdúrà. Aṣọ tẹ́mi àti ìyàwó mi fẹ́ wọ̀, it's a beautiful cloth tá a wọ̀ rí. Ìyàwó mi ti múra. Mo kà gbóhùn Olúwa pé màmá mi ì nílẹ̀ bá wa sọ̀kan lọ ṣọ́ọ̀ṣì Sunday lónìí. Kì í ṣe ayọ̀ fún mi pé wọ́n kó àwọn ọmọ ìjọ mi ní CAC, wọ́n wà nínú ìgbèpè mi, bá wa aṣọ mò ń yọ, mo dẹ̀ pé ra mi ní wòlíì ní CAC. I will never do that. Mo dẹ̀ gbóhùn Olúwa pé lọ múra bíi mi ò dẹ̀ sùn láti òru yẹn mọ́, nínú òjò ni mo ti gbàdúrà àmọ́ Olúwa dẹ̀ ni lọ múra bí àwọn Mùsùlùmí ṣe múra, lọ múra bí àwọn ìmáàmù ṣe múra, lọ múra bí àwọn lọ aṣọ Nàìjíríà green and white tó jẹ́ Nàìjíríà gangan, lọ bá ogun Gúnmíjà àti ogun Fúlàní àkìnnápà. Mo sì ṣetán báyìí torí pé àṣẹ òní ní ó ń bá mi jà ní ìdẹ́bàjà. Lọ bá sọ pé wèrè ni mí pé àìsàn ṣe mí ká lọ máa tọ́jú mi ká. Àdàbí tí ìbá sọ̀wọ́n lọ́rùn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà bá ti parí àdúrà tátà ṣe tán, kò pé ọjọ́ mẹ́sàn-án tó Olúwa sọ pé wọ́n máa wò. Ìkíní àwọn tí wọ́n kó ní Èkìtì wọ́n ti kó wọn jáde, ní ilé mi ni mo kó wọn jáde o, ṣùgbọ́n pẹ̀lú àdúrà àwọn ọmọ Ọlọ́run gbogbo á ti jáde. Àwọn tí 25 tí wọ́n ní wọ́n kó ní Kẹ́bí tí àtòrí ẹ̀ ń gbàdúrà tí a ń ṣe kíní, wọ́n ti tún kó wọn jáde lánàá nínú news. We thank God for that. Ẹ̀ṣẹ̀ ẹ̀kẹta òní gígan òun Ọlọ́run. Bíbélì náà jẹ́ ká mọ̀ pé ìsọ̀rọ̀ ìdìṣẹ́ mi mọ́ kò ní ní ìdáríjì. Bí mo tẹ̀ dáríjì àṣẹ mi, àṣì Bíbélì ò lè dáríjì náà fún àwọn ọmọ tó sọ pé kí n dáríjì àbí kí n fi ọ̀rọ̀ ẹ̀ sílẹ̀. Ti àwọn ọ̀nà mẹ́rin tí àwọn ọmọ Ọlọ́run lè fi ṣẹ Ọlọ́run. Ọ̀nà ìkíní, irú eléyìí tí gbogbo Nàìjíríà ń pariwo, a ní di Trump, a ní di security, a ní di kí ìjọba ó ràn wá lọ́wọ́, èyí tí àwọn àṣẹ ò ní pariwo, àwọn ń bẹ ìjọba ò ká ràn wá lọ́wọ́. Orí burúkú ni kí ọmọ Ọlọ́run kí ó máa dípò kó wá Ọlọ́run ó máa wá ènìyàn. Nọ́mbà 1 ẹ̀ṣẹ̀ tí ọmọ Ọlọ́run lè ṣẹ̀ Ọlọ́run ni pé láti gbé ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ènìyàn jù pé kó gbé ìgbẹ́kẹ̀lé sínú Ọlọ́run. Nọ́mbà 1 ẹ̀ṣẹ̀ tí àwọn àyànfẹ́ lè ṣẹ̀ Ọlọ́run nìyẹn, gbígbé ìgbẹ́kẹ̀lé sínú èèyàn àbí wíwá ènìyàn dípò Ọlọ́run. Wọ́n lè wá Ọlọ́run síwájú o, God first, kí Ọlọ́run gangan wá gbé ènìyàn kan dìde láti yanjú o, ọ̀tọ̀ nìyẹn o.
Number 2, ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ọlọ́run ó ní ìbọ̀rìṣà. Ìbọ̀rìṣà ìyẹn ni pé kí ènìyàn kó ní orogún pẹ̀lú Ọlọ́run kó lọ wá nǹkan mìíràn láti gbé kalẹ̀ bí Ọlọ́run. Kò sí ọmọ Ọlọ́run tó bá ti gbé ìgbésẹ̀ yẹn tí ò ní rí wàhálà. Èkíní òkùnkùn, ìjọba èṣù máa bàjà. Èkejì, ní gbogbo ìgbà tí ìjọba èṣù bá bàjà, Ọlọ́run fúnra rẹ̀ á máa wò. Ọ̀tún tó bá tètè yí padà bíi tí ń ṣẹlẹ̀ sí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Number 3, ẹ̀ṣẹ̀ tí ó léwu fún ọmọ Ọlọ́run tọ́lọ́run òkè tètè dáìdì ní gígan ẹ̀mí mímọ́, gígan ohùn Olúwa. For example, lọ́dún tó kọjá, mo mà rí ìran pé CAC Ọ̀fọ̀ mà wà níwájú wa. Mo dẹ̀ rí ẹ̀sìn ńlá níwájú wa o. Mo ní Olúwa wípé kí wọ́n gbé èèyàn 9 kó lọ sí káwọn aláṣẹ kí wọ́n gbé èèyàn 9 kí wọ́n lọ gbàdúrà ní orí òkè Ìdó Àjìnàrè, káwọn 9 lọ sórí òkè Ìrìò, káwọn 9 lọ sí orí òkè Ẹ̀fàlàyé, káwọn 9 wà ní orí òkè kejì ara kejì, ìyẹn tí ṣe má jẹ̀mú igun 4 ayé, pé ká lọ gbàdúrà ọjọ́ kan, lẹ́yìn yẹn kí gbogbo wọn wá lọ pàdé ní kejì, ká gbàdúrà pé ọlọ́mọdé ṣe é ṣe ó ṣẹ̀sìn o, gbogbo èdè tó bá wà wájú wa, torí pé ọ̀nà tí mo gbà gbé kalẹ̀ ó bí wọn nú, àti wọ́n rí mi bí ọ̀tá bẹ́ni tó ń bá wọn jà, ní èsì bá wọn jà ní abá pamítì, torí àwọn wòlíì tó ń fìjọ yẹn jọ náà bá kógun tàmí. Ní ìsín gbogbo wọn tó gbàjà mí lógun ẹ, gbogbo tó ṣẹlẹ̀ sí ìjọba lọ́dún kò lè jẹ́ ayọ̀ fún mi pé mo rí ìran kan, ìran búburú pé ó ń ṣẹ, kì í ṣe ayọ̀ fún mi torí orí burúkú ló máa jẹ́ fèmí náà, torí ìjọ yẹn ni mo wà. How am I going to happy for evil to be come to my mission? Inú mi ò lè dùn. Ṣùgbọ́n there is nothing we can do. Ìyẹn ẹ̀ṣẹ̀ kẹta tí ọmọ Ọlọ́run máa ń ṣẹ̀ láti ṣe àìgbọ́ràn sí ohùn Ọlọ́run àbí láti gan ohùn Ọlọ́run ẹ̀mí mọ́, irú eléyìí tí àṣẹ ò ní ṣe. Mo rántí ọdún yìí, ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó lọ fà ní ọdún yìí, nígbà tí mo wà ní àwẹ̀ 40 ọjọ́ 40 days tó bẹ̀rẹ̀ ọdún, tí àwọn máa ń sọ pé kí n wo ohun tí Ọdẹ́dọ̀yìn Ọláwùnmí Èsíkẹ́lì sọ fún mi. Mo dẹ̀ rẹ́rìn, mo dẹ̀ sọ fún Olúwa tó bá jẹ́ màní, tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ó tó sọ yìí wá bá mi sọ̀rọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, láàárín òní sí 21 days, ẹ jẹ́ kó kọsẹ̀, ẹ jẹ́ kó sọ àṣìṣe tí gbogbo ayé yóò máa fi gbé ṣépè. Mo dẹ̀ pé àwọn ọmọ tó yíká mi, mo ní kí tí mo máa fi mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run l'Ọdẹ́dọ̀yìn Ọláwùnmí pé láàárín òní sí 21 days, mo máa mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti sọ àṣìṣe kí gbogbo ayé máa gbé ṣépè, ó jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni. Ìran tó sọ fún mi yẹn, màá lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ láti wádìí ibi tí mo bá ti ṣubú. Kò ju ọjọ́ 9 sí ló jáde sórí mídíà tó sọ pé Babalọ́lá ẹ̀mí èṣù ló ń lò. Bàbá tó ní bàbá Mósè Orímọládé pé òrìṣà ni. Ọjọ́ 9 sí tó ní Ọ̀ṣọ́fà nígbà tó pé 18 days sí tí gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí gbé ṣépè làwọn máa bá pè pé dáadé sọ pé yóò àwọn tí a fi máa mọ̀ bí ìránṣẹ́ Ọlọ́run. Kò ju 21 days sí ló bá lọ sí etí òkun ní US jọ ní Israel, ló bá lọ kàṣẹ àwọn ẹ̀mí òkùnkùn nínú odò pé kí gbogbo wọn wá gba Kristi o. Àwọn ẹ̀mí tí Jésù fún ara rẹ̀ lé jáde nínú wèrè gágàrà tó lé wọnú kíní òkun ni Ọdẹ́dọ̀yìn wà lọ́wọ́ wàásù fún. Ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo lÓlúwa mo dúpẹ́ pé ó jẹ́ kí n mọ̀ pé ẹnì yìí kì í ṣe ìránṣẹ́ rẹ̀. Nǹkan tí mo kà fẹ́ nìyí. Bàbá àkọ́fà ó ṣe sí mi, ó dẹ̀ sọ pé Ọlọ́run èmi kà fẹ́ jẹ́ kí gbogbo kó mọ̀, mo fẹ́ mọ̀ bóyá ìránṣẹ́ Ọlọ́run. Kò tó oṣù 2 sí 3 rẹ̀ ló bẹ̀rẹ̀ sí kọlu àwọn bàbá màmá Esther àkọlé lè ní gbogbo ayé bẹ̀rẹ̀ sí tó gbé ṣépè. I don't have time to fight anybody when you accident tó bá kọ ẹ̀sìn mi. Màá kà fà á lọ Ọlọ́run lọ́wọ́, màá dọ̀ Olúwa jẹ́ kó ṣàṣìṣe tí ò ní ṣe é bò. Gbogbo wa pátá tí a rí mídíà láti máa fi jẹun, láti máa fi trend. Ìránṣẹ́ Ọlọ́run, ìwọ ọmọ Ọlọ́run, wàá máa tàjà àwòrán àwọn èèyàn. Bí kò sí ìyàtọ̀ tá a bá rí mẹ́sẹ̀jì ẹ, kò sí ìyàtọ̀ láàárín ìwọ àtàwọn awokoko àtàwọn blọ́gà. Ẹ máa tàjà àwòrán àwọn èèyàn nínú mẹ́sẹ̀jì ẹ. Ìránṣẹ́ Ọlọ́run, ayé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tó ba ìjọ jẹ́, ayé wa ò ní dáa. Bí arìn láàárọ̀ àárín ewu ni. Bí ají àjíire ewu ni. Gbogbo wa pátá Ọlọ́run máa palẹ̀ wa mọ́lẹ̀ lórúkọ Jésù. Tó àti bá generation jẹ́ náà, orí burúkú ni náà. Ìránṣẹ́ Ọlọ́run á ṣe di prayer point sí ènìyàn. Abẹ tó sẹ́ẹ̀dì sí pé your offering, your seed of prayer. Ṣé wọ́n máa ń tàdúrà ni? Èsì o, ìkà máa dé bá mi ní èsì ní generator burúkú tí mo wá fọ̀ lára mi sí yìí ní èsì o. O ṣe ìdàdúrà sí èèyàn, o tún béèrè seed of prayer. Ṣé wọ́n máa ń tàdúrà ní sá?
ogun ọ̀run o a máa ti wọ́ ní generation yìí ọlọ́run bàbá lọ a máa wọ́ ní ìsìn yìí o life ìrẹsì ọlọ́run mo bá wọn ṣe gbogbo tí wọ́n ṣe rí mo bá wọn ṣeré mi fún ara mi mi ò rí ẹni tó lè pe owó jù mí tó lè rí èké owó ní ṣọ́ọ̀ṣì jù mí yàtọ̀ sí bóyá bàbá ìsìkáyà mo lẹ́ẹ̀dì débẹ̀ gbà tó lúwa sọ pé ọ̀run àpá ìdí ẹ̀ mà ti dúró ni mo ṣe jáwọ́ tí mo bá dé ṣọ́ọ̀ṣì ọlọ́run fún mi lẹ́bùrán máa kọ́kọ́ ya ìran bíi 3 lélẹ̀ tó dẹ̀ máa ṣẹlẹ̀ lójúkojú ní ọjọ́ kejì báyìí ṣọ́ọ̀ṣì àti dí àwọn tí mo lọ sí ẹbí wọn lè rà bí táwọn bàbá yẹn rán mi lọ gbogbo ṣọ́ọ̀ṣì àti dí tó bá di ọjọ́ Tuesday àkọ́kọ́ gbowó kékeré kan tó bá di ọjọ́ Wednesday àwa gbowó jàǹbàjàǹbà tó bá di ọjọ́ Thursday a lè wá wo ṣọ́ọ̀ṣì pé èèlò àga àti àníìdága àwọn èèyàn mélòó ló fẹ́ jókòó sí àga ìtẹ̀síwájú àwọn èèyàn mélòó ló fẹ́ jẹ́ kí ọmọ wọn lọ bí gíga èyí tẹ̀lé àga mẹ́ta méjì gbogbo rẹ̀ sísítẹ́ẹ̀mù tí gbogbo wa jọ tí mo mọ̀ ní tí mo dẹ̀ ti ṣe rí kó tó di pé mo ní mo fẹ́ dọ̀run tí mo fi ilẹ̀ kí lẹ wá ń bá mi jà fún ẹ máa sọ orí burúkú yìí tá a bá máa sọ orí burúkú yìí gbogbo wàhálà tẹ́ ń ṣe gbogbo jìbìtì gbogbo nǹkan tí gbogbo yín ṣe èmi náà ti bá wọn ṣeré náà but I decided to move away from it I want to make heaven kí tó lè kẹ́wọ́ bàbá yẹn tó lè mú mi káàkiri sí ẹ rò pé mi ò mọ wáìwẹ̀ ni mo mọ wáìwẹ̀ ṣùgbọ́n mi ò lè bá àgbáyé jẹun kí n má lọ bá arúgbó ọjọ́ jẹun ni mo ṣe di ọ̀tá sí gbogbo yìí mi ò lè bá àgbáyé jẹun kí n má lọ bá arúgbó ọjọ́ jẹun ni mo ṣe yọwọ́ mo fẹ́ bá arúgbó ọjọ́ jẹun ni mo ṣe yọwọ́ mi kúrò nínú abọ́ àwọn arúgbó ayé that is all mo fi èpè ránṣẹ́ sí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a bá iṣẹ́ Olúwa jẹ́ mo fi ránṣẹ́ sí wa ni orí mi pariwo ní ìsìn mo wà ní ìkejì tí mo bá dẹ̀ parọ́ Bíbélì lélẹ̀ obìnrin kan wá dọ́dọ̀ mi mo fẹ́ gbàdúrà fún ní ìkejì kò bímọ lódìdí wọ́n ti ṣègbéyàwó bí ọdún 9 kò bímọ bí o ti bímọ bí o ti gbọ́wọ́lé bá tún fẹ́ gbàdúrà fún báyìí Olúwa sọ pé àṣírí ńlá kan wà lọ́wọ́ ẹ̀ àṣírí ńlá tó wà lọ́wọ́ ẹ̀ ò ní lè gbàdúrà fún bí o kà gbàdúrà fún àdúrà nígbà àṣírí yìí kò dẹ̀ ní lè sọ mo bá ní kó lọ sí Orísun pé Olúwa ní àṣírí kan wà lọ́wọ́ ẹ̀ lọ sọ àṣírí yẹn sí Orísun mo lọ gbọ́n wòlíì ni kó ba lè jẹ́wọ́ lọ sọ àṣírí yẹn sí Orísun Babalọ́lá tó bá ti wá kí wá gbàdúrà fún ọ bó ṣe lọ ni bó ṣe déwájú mo ní sọ ti sọ àṣírí yẹn ó ní bẹ́ẹ̀ ló lóun ti sọ mo ní pẹ̀lẹ́ àṣírí tó sọ yẹn tí ò bá tètè fẹ́ kú tí ò dẹ̀ fẹ́ wọ wàhálà sọ sétí mi nìsín bó ṣe ń gbà nìyẹn bó ṣe sọ wípé ọkọ̀ òun introduce yẹn sí wòlíì nípa ọ̀rọ̀ ìbímọ wòlíì yẹn dẹ̀ mú un lọ sí orí òkè wòlíì yẹn sọ wípé ó di ọjọ́ tí àtọ̀hún bá kan ojú ara òun kí òun tó lè bímọ wòlíì ó dẹ̀ lókìkí ṣé mo gbọ́dọ̀ sọ̀wọ́n yẹn báyìí sáyé àìmọye àṣírí wọ̀nyí tó pọ̀ lọ́wọ́ mi ó ló bá wọn sùn ó láti gbà yẹn òun ọ̀dẹ̀ fẹ́ bá wòlíì yẹn lé ọkàn ó sì bá ọjà wọn sọ pé òun ò bá ní kankan mo ní látọdún tó ti bá àṣìbá sí olóyún ó ní rárá bó ti lóyún oyún àbàjẹ́ òun kankan mo wá ní kò sí ọ̀nà àbáyọ tó bá di dago 2 òru gbáǹkì báyìí sí ẹ̀ka báyìí lọ sọ fún ọkọ ẹ̀ ó ní ìgbéyàwó máa dààmú ní ìgbéyàwó dàrú lọ sọ fún ọdún I'm talking about ìtọ́sẹ̀lẹ̀ ní 2007 bí 8 ni ó dẹ̀ lọ sọ fún ọkọ ẹ̀ ká lára ó ní ẹ̀pẹ̀ Násìrì ló ní kí wá sọ fún wa mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ lẹ́ni ọmọ tí wọ́n bí ó ti wà ní yunifásitì ẹ wá wo tí ò bá jẹ́ pé Ọlọ́run kàfẹ́ fi mí ṣe sábàbí ó fi àyẹ̀kọ́ obìnrin yẹn máa yàgà títí dọjọ́ kú ni ayàgà títí dọjọ́ kú ni ẹ wá wo ayé àwọn táwọn wòlíì olórí burúkú wọn láti bàjẹ́ tó bá rí wọn ní múyàwó wọn lọ church wọn ní múyàwó wọn lọ travel wọn máa lọ lóyìnbó wọn lọ Israel wọn máa lọ bí wọn ní múyàwó wọn torí olórí burúkú àwọn obìnrin ìkọ̀kọ̀tà ní káàkiri àwọn máa ṣàǹfààní ìránṣẹ́ Ọlọ́run wọn. ibi ayé jẹ́dẹ́ mo ní ìránṣẹ́ Ọlọ́run ní lórí òkèèrè o tí n bá dárúkọ orí òkèèrè lò kì í ṣe bàbá lọ́wọ́ láàárín àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà lórí òkèèrè o tó ti kúrò bẹ̀rẹ̀ níìsín mo rí ètò obìnrin ní Àkúrẹ́ tó wá sọkún báyìí pé lágbájá fẹ́ ọ̀pamọ́sá àkùnrin yẹn burúkú wọ̀nyí a ti báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹgbẹ́ àwọn bàbá ẹlòmíà mínísà dáadáa tán nígbà tó bá wá sí adíkẹ́ tọ́jú ìyá yín èèyàn fẹ́ kó yín lọ sí Jerusalem 3.2 million gbogbo Jerusalem tẹ́lẹ̀ kó wọn lọ owó náà fi gbà tẹ́ bá gba 3.5 million 1 million ó máa wà àkóté wọn 1 million ó máa wà àkóté wọn ẹ̀rọ owó àwọn ayé àwọn ènìyàn ẹ fi bí ìdáyé tí ayé yẹn ló máa dàrú lórúkọ Jésù ayé yẹn máa bàjẹ́ kẹ́yìn ní lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe báyé àwọn ọmọ Ọlọ́run jẹ́ torí pé wọn ò ní ìmọ̀ Ọlọ́run ayé wọn máa bàjẹ́ mo rí àwọn tó wá láti abroad US tani prophet olórúkọ àwọn èèyàn ní sanwó sáàpẹ àwọn èèyàn káàkiri pé o fẹ́ lọ gbàdúrà fún ní Jerusalem mo ní kí ni mo fẹ́ lọ ṣe wọ́n ní ẹ̀yìn ẹ̀ ní sanwó ẹ̀lẹ́ ká àwọn èèyàn a máa lọ Jerusalem mú mi ò ṣe mo ní mo ti gbọ́ àjọyà fọ́tò wọn wà nù lé níbí group àwọn bá mi ni
torí pé mo rí pé wọ́n fọ èpè tí mo gbé wọn sẹ́ni yẹn kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run gbogbo wa tá a bá ń bẹ̀rẹ̀ sí baṣẹ́ ìjẹ́ tá a bá ń baṣẹ́ ìjẹ́ lágbára Ọlọ́run ẹlọ́wọ́n tí ó kẹ́yìn wa ìyẹn nípa ti bíba àwa ìránṣẹ́ Ọlọ́run tó ń baṣẹ́ Olúwa jẹ́ ní Nàìjíríà ẹ lọ kọ́ ilẹ̀ ogun dé nìsín báyìí gbogbo wa bẹ̀rẹ̀ sí sáti à ń pe Trump à ń pe ìjọba sí security kí ló dé tá a pe Ọlọ́run wa sáà lọ́lọ́run ni. ìyẹn nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ayé àtijọ́ tó bá lọ church tí o bá gbá aláìsàn kọjá níwájú church àwọn èèyàn tá bá rí pé church kìíní wọ́n á gbé aláìsàn yẹn wọnú church wọ́n á dẹ̀ gbàdúrà àwọn ònírí pásítọ̀ wọn ọ̀rẹ́ kàkà aláìsàn yẹn á dẹ̀ di alààyè ní ìsìn báyìí bó bá dé gbogbo church àgbáyé church Nàìjíríà àìkúlódé tèmi náà tí mò ń sọ yìí ó lè wọlé wọ́n ti gbé géètì sí ó lè wọnú church báyìí ó lè sọ pé ó kọjá lọ pé àjẹkẹ yàrá church kí gbàdúrà níbo kódà bọ́lọ̀ fúnra ẹ̀ bá wá church báyìí ìta ló máa bára rẹ̀ wọ́n ti géètì mọ́ adẹ̀ ní à ń ṣe church gbogbo tẹ̀lé ẹsẹ̀ mi náà ti bá ẹsẹ̀ náà bọ́ mú yọwọ́ it is time for me to repent and I repent generally ìyẹn nípa ti àwọn olórí burúkú tó ń ba ìjọ jẹ́ ìdámẹ́wàá ni ọ̀rẹ́ ẹni gbogbo ayé yìí Ọlọ́run ló máa ba ayé gbogbo wa jẹ́ tá a bá yí padà ìyẹn nípa ti àwa ìránṣẹ́ Ọlọ́run. Ibi tí mo ti máa bẹ̀rẹ̀ lélẹ́yìí kí ni ẹ̀ṣẹ̀ àwọn deliverance minister kí ni ohun tí àwọn deliverance minister ò gbọdọ̀ ṣe tó lè kó bá wọn tó lè jẹ́ kí ọfà ó wọlé sí wọn lára ẹ̀ṣẹ̀ tó ohun tó lè gbàbọ̀dè fún deliverance minister tó le jù ní ẹ̀ṣẹ̀ àgbẹ̀ àṣírí tó wà láàrin Tinubu àti àwọn Fúlàní tí wọ́n fi ń bá ìjọba ìfẹ́ dojú dé pátápátá ẹ̀ wọ́n bàbá Tinubu pẹ̀lú àwọn Haúsá tí wọ́n fi dìbò fún tó fi wọlé àwọn ló gbé wọlé àjọsọ tó wà láàrin wọn ni wípé tí wọ́n fẹ́ ṣe ni pé àwọn Haúsá yẹn ni ohun tó wà nínú ọkàn wọn ni pé wọ́n fẹ́ lo bàbá Tinubu kó jẹ́ jẹnẹtẹ́nà rẹ̀ ni wọ́n fi sọ Nàìjíríà di Islamic State àìtójọ wà láàrin wọn nìyẹn gẹ́gẹ́ bí àkíyèsí tí ọba àwọn bá fi sọ́kàn mi nínú àjọsọ yẹn ló jẹ́ ká gbé wọlé ìgbà ayé Buhari ni wọ́n ti fẹ́ ṣe nǹkan yẹn but wọ́n bẹ̀rù Yorùbá náà ṣe kẹ́pẹ́ tí àwọn bá kúrò ń bẹ̀ kí wọ́n lè ṣe kinní yẹn ní abẹ́ ìjọba Yorùbá kí wọ́n lè achieve aim wọn ó tó ṣẹlẹ̀ nìyẹn nígbà tí wọ́n dẹ̀ ti wò ó wọ́n wá wo gbogbo kí ni wọ́n lè ṣe ìgbà tí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí bàbá Tinubu wá ṣẹ̀ wọ́n òun ni wípé bàbá Tinubu agreement tí wọ́n jọ ṣe ó àfẹ́ bàbá Tinubu ò lọ sórí agreement yẹn direct mọ́ ó gbàgbọ́ pé that is the àṣírí tó wà láàrin muslim ticket ni mò ń sọ níwájú ọba àwọn ọba nígbà tí wọ́n dẹ̀ ti ṣe wọ́n tó wá wo kí ni wọ́n tó lè ṣe wọ́n wá rí i pé wọ́n pín owó láti jẹ́ kí gbogbo gómìnà kí wọ́n lè di one party tí wọ́n bá ti di one party tán àti senate àti assembly wọ́n á lè ṣe òfin tí wọ́n fi nullify gbogbo christianity tí christianity á fi di minority tí wọn ò ní lè rí ọwọ́ mú tó gbogbo táwa ṣe wọ́n á wá ṣe òfin tí wọ́n fi yọ christianity kúrò ní nàìjíríà later gbogbo church wọ́n á bẹ̀rẹ̀ sí close church down àwọn tá a bá fẹ́ ṣe wọ́n á wá máa pa church lára ní tí ìjọba APC tá a fẹ́ ṣe nìyẹn. mo sì sọ síwájú wípé ìjọba tó ń bọ̀ yóò APC yóò ti bàbá Tinubu pé wọ́n á pa gbogbo èèyàn lẹ́nu mọ́ o wọ́n á lé labour wọlé o wọ́n á lé gbogbo ẹnikẹ́ni wọ́n á dẹ̀ silent everybody tí ẹ bá rí ní àkókò yìí kò sẹ́ni tó kù tó tún sọ̀rọ̀ ní nàìjíríà mọ́ include àwọn ìránṣẹ́ ọlọ́run yàtọ̀ sí bàbá Oyèdépò nìkan Sowore wọ́n ti target ẹ̀ for now Nnamdi Kanu wọ́n ti silent ẹ̀ bàbá Sunday Igboho wọ́n ti gbé wanted lé lórí àwọn àgbà Yorùbá ló sì ń bẹ̀bẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn bá ti fojú sí bàbá Sunday Igboho orí èèmọ̀ wọn bá ti succeed lórí ẹ̀ tí wọ́n nìyẹn ni wípé gbogbo ministry agbára ní Nàìjíríà tó wà ní north bàbá Tinubu fẹ́ rí pé òun distribute branch yẹn Nàìjíríà wọ́n ní mid school ó fẹ́ ṣe ibi ẹ̀sẹ̀ tí
Tinubu ti ṣẹ̀wọ̀n nìyẹn. Any deliverance minister tó bá ń bọ̀ ní irú obìnrin sùn ó léwu fún, kò sígbà tó ní padà ṣubú, tí ó bá dẹ̀ kú inú àìsàn ló máa kú sí. That is why all deliverance minister wọ́n gbọ́dọ̀ ní ìyàwó, wọ́n gbọ́dọ̀, ó pọn dandan fún wọn láti ní ìyàwó. Tí wọ́n bá wá ní ìyàwó tí wọ́n bá wo bí ara wọn ṣe rí, wọn ò gbọ́dọ̀ jìnnà sí ìyàwó wọn. That is number one. Kò sí ẹ̀ṣẹ̀ tó kò lẹ́ṣẹ̀ nínú iye ìgbà tá a bá lè súnmọ́ ìyàwó wa tó bá ti jẹ́ ìyàwó wa, kì í ṣẹ̀ṣẹ̀. Tí ẹnikẹ́ni bá jẹ́ deliverance minister tó bá rí pé nation òun ó fẹ́ràn ìbálòpọ̀, then you close to your wife, don't move away. Whatever administration you want to go, don't move away. For example, nígbà tí mo ti ń ṣe ìsọjí káàkiri life mi nìyẹn, tí mo bá fẹ́ jáde màá bá ìyàwó mi ṣeré. Tí mo bá dẹ̀ rí pé ìta tí mo lọ mo ti ń pẹ́ jù, mo ti ń wo bí ara mi ṣe rí, mo ń padà bọ̀ nínú ilé nìyẹn. Ìsọjí yẹn mo máa hẹ́ǹdì ẹ̀. Tó dáa kí hẹ́ǹdì ìsọjí dùgbà tí ìsọjí lọ hẹ́ǹdì life mi, tó dẹ̀ hẹ́ǹdì future mi, tó hẹ́ǹdì ọjọ́ ọ̀la mi, tó hẹ́ǹdì ìrìnàjò láàrin ìmọ̀ àtọ́lọ́run. That is number one. Èèwọ̀ àkọ́kọ́ deliverance minister ni. Kò sí deliverance minister tó bá ṣàgbé tí ò ní padà farakọ lọ́jọ́ ọ̀la. Number two, deliverance minister gbọ́dọ̀ ní orogún pẹ̀lú Ọlọ́run. Kí ni mo pè ní orogún pẹ̀lú Ọlọ́run? Ni pé deliverance minister gbọ́dọ̀ mú ohunkóhun Ọlọ́run kéékèèké pẹ̀lú Ọlọ́run. Torí ọjọ́ tí wàhálà bá dé, àdàbí Ọlọ́run kéékèèké yẹn ni wọ́n á fi ṣẹ́gun rẹ̀. That is ewu deliverance minister àbí ewu àwọn ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ewu ẹ̀kẹta òun ni àìgbọ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ kò sí tó ṣẹlẹ̀ sí wòlíì Ọlọ́run àbí ìránṣẹ́ Ọlọ́run láyé tọ́lọ́run ò ní kọ́kọ́ fún ní àpẹẹrẹ oríṣiríṣi àbí kó ránṣẹ́ sí, but àìgbọ́ràn ó lè mú kí ọmọ Ọlọ́run hẹ́ǹ díẹ̀ sínú ẹ̀sìn àbí sọ́wọ́ ìjọba òkùnkùn. These are the three ewu mẹ́ta fún deliverance minister àbí ẹnikẹ́ni tí ò bá fẹ́ gbọ́fà nínú iṣẹ́ Olúwa. Eléyìí fún ti bí a ṣe lè mọ a failure Christian tó ní ìjákulẹ̀, bí a ṣe lè mọ̀ wọ́n. Báwo la ṣe lè mọ a failure Christian? Gbogbo Christian tó bá ti ń ka Bíbélì ní ojú kan, tí ò gbàgbọ́ pé Bíbélì jẹ́ olójú méjì, pé ìdá olójú méjì ní Bíbélì, a failure Christian ni. Gbogbo Bíbélì tó bá sọ pé ìránṣẹ́ Ọlọ́run kì í jà, ìránṣẹ́ Ọlọ́run kì í bínú, tá bá gbá ọ létí ọ̀tún kó yí tòsí sí. Ní ìgbà tí Jésù ń wọnú sínágọ́gù tó fi ẹgba tó fi lé àwọn èèyàn jáde, èèyàn mélòó ló títí Jésù fi lọ yàtọ̀ sí ìṣẹ̀ lórí àgbélébùú, èèyàn mélòó ló gba Jésù létí tó yí tòsí sí? Èèyàn mélòó ló gba Pétérù lójú tó yí tòsí sí? Gbogbo àwọn náà tán sọ pé tá bá gbá lójú ọ̀tún ká, èèyàn mélòó ló bá wa lójú ká yí ẹ̀wọ̀n ọ̀gbá dáadáa ni. Tá bá gba ní ìgbáwèrè wàá mọ̀ pé kò yẹ kó yí tòsí sí. Àwọn Bíbélì kan wà àwọn ìránṣẹ́ Ọlọ́run fi encourage èèyàn ni, but àwọn tá fi encourage gangan sí àlè ṣe. Tá bá gbá létí ọ̀tún kó yí tòsí sí tòsí kọ́, wọn ò gbá dáadáa. Tá bá gbá tójú rẹ̀ sí tó yí nílẹ̀, ọ̀kẹ́ tó bá jẹ́ àwọn sọ́jà ló gbá lójú ọ̀tún, tójú ọ̀tún ẹ̀ lójú ìṣẹ́jú ẹ̀ tó súnbọlẹ̀ wàá mọ̀ pé ò lè yí tòsí sí. Àwọn Bíbélì kan wà, it is good to read it just to encourage ourselves, but ta ló lè ṣe? Àwọn tó ní ká máa gbá lọ́tọ̀ tó ṣe bí àwọn ní mo sọ̀rọ̀ blasphemous fún wọn, wọ́n gbé DSS wá mi, wọ́n gbé látàbújá, wọ́n gbé ìwé lọ́ọ̀yà, wọ́n gbé léyìí, wọ́n gbé assassin, wọ́n gbé léyìí kí gbogbo àwọn èèyàn onírú àwọn fásitì mẹ́ta gbogbo rẹ̀. Kí ló dé tí wọ́n ka Bíbélì yẹn? Ìyẹn nípa how to know a failure Christian. Gbogbo Christian gbọ́dọ̀ mọ̀ pé Bíbélì pín sí méjì, ó pín sí ègún, ó pín sí ire. Jeremiah 20:1-6 ó ní makuru misabubu, ìtumọ̀ ni pé ire yí káàkiri ní ẹtẹ́lẹ̀, ṣùgbọ́n ní ìsìn ó di bí yí káàkiri. Jeremiah ló sọ bẹ́ẹ̀ náà. Ìyẹn nípa ti àkíyèsí bí a ti lè mọ àwọn onígbàgbọ́ tí ò lè dọ́run. When you are reading the Bible, ojú méjì ní Bíbélì ní. Bíbélì ó wà lápá ibi, ó dẹ̀ wà lápá ire. Season tó bá wà ló lò fún, that's the Bible. Olúwa gbógun tàwọn tí gbógun tèmi kì í ṣàdúrà o. Deuteronomy 28 lọ sí láti 30 lọ sí ìsàlẹ̀ rẹ̀ kì í ṣàdúrà o. Ègbé ni fún ayé nítorí patílé ìsìtọ̀ yín wá kì í ṣàdúrà o. Ní Revelation 12 Jésù nípa ẹnikẹ́ni tí ò fẹ́ jẹ́ kí ìjọba ẹmu wá síwájú mi kẹ́sì pa kì í ṣàdúrà o. So àwọn kéékèèké nínú Bíbélì, àwọn ọmọ kéékèèké nínú ìgbàgbọ́ láwọn lè fi Bíbélì wọ̀nyẹn tàn, kì í ṣàwọn advanced Christian levels. Ìyẹn nípa ti àwọn àkíyèsí
nípasẹ̀ ó yẹ kí ìránṣẹ́ Ọlọ́run bínú àbí kò yẹ kí ìránṣẹ́ Ọlọ́run bínú. Bíbélì náà fúnra sọ pé bínú má ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kó òrùn kó wọ̀ bá ìbínú ẹ̀. That is all. It's not a time. Bíbélì sọ pé àkókò ogun ni káwọn wòlíì ó jagun. Àkókò yìí sí àkókò tẹ́nìkan lè sọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó lóun ń ṣẹwà kan rárá. Ìtọ́ni Ọlọ́run dẹ̀lí. That is my answer to you, sir. Eléyìí mo fẹ́ gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè ní o níwájú Ọlọ́run. Mo fẹ́ gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè kó tó di pé màá lọ sọ ọ̀rọ̀ àdúrà ti bàbá wa kí n tó sọ ti bàbá wa Tinubu. Mo fẹ́ gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣépè. Kí ni ìdí tí mo fẹ́ fi gbé wọn ṣépè? Èpè gidi mo fẹ́ gbé wọn ṣẹ́ ní òru ilé alẹ́ yìí o. Èpè tó lágbára ni mo fẹ́ gbé wọn ṣẹ́. Ní ayé àwọn bàbá wa, ní ayé àwọn bàbá ńlá wa, gbogbo nọ́sẹ̀sì tó ń ṣẹlẹ̀ yóò lè ṣẹlẹ̀. Especially àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n rí mídíà bí ohun tán lè fi powó, tí wọ́n rí mídíà bí ohun tán lè fi tàn kálẹ̀, tí wọ́n rí mídíà bí ọ̀nà àti jẹ wọn, àti tí wọ́n rí ṣọ́ọ̀ṣì àti orúkọ Olúwa láti fi jẹun. Àwọn mo fẹ́ gbé ṣépè o. Èpè gidi náà, èpè gidi mo fẹ́ gbé wọn ṣẹ́. Bí a bá wo ayé tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bàjẹ́ ní sísìn wa yìí, 99% ayé tó bàjẹ́ nínú sísìn wa yìí, àwọn ìránṣẹ́ Ọlọ́run la bàjẹ́. In the olden days, kò sí tó jẹ́ ìsọjí 70 days, àìwẹ̀ 100 days, kò sí. Ìsọjí tá a dẹ̀ ń ṣe láyé àtijọ́ àwọn bàbá wa, kí wọ́n bíi pé kó ohùn Olúwa wá, kí wọ́n sì sọjọ́ ọjọ́ 3, ọjọ́ 5, kí wọ́n ṣàjọ̀dún ìkórè, kí wọ́n ṣe ẹ̀sìn àárọ̀ àtalẹ́, ó tán. Ogun àdẹ̀ṣẹ̀. Àwọn bàbá wa lè gbé ọ̀pá, irú ọ̀pá tí àṣẹ ò ní gbé káàkiri, tó àṣẹ ọ̀pá orí burúkú tó ń gbé káàkiri, ọ̀pá àṣìwèrè, ọ̀pá ẹni tí ó ṣòfò dànù. 33 months ni wọ́n fi sọ̀rọ̀ sí. Ọ̀pá tí àṣẹ ní gbé káàkiri, Mósè gbé sókè, gbogbo àwọn alálùpàyídà ilẹ̀ Íjíbítì ó lè gbé wọn mì. Ọ̀pá tó ń gbé káàkiri táwọn wòlíì gbé káàkiri ní ìsìn báyìí, wọ́n gbé sókè ní ìgbà kínní, òpin pípa dẹ̀ pínyà. Ní ìsìn bá wọn máa gbọ́ káàkiri inú orí òkè, a máa gbé káàkiri, eléyà gbé, wọ́n fa awé bàbá ìsáyà, wọ́n gbé sílé. Ọ̀pá tẹ̀ sí gbé ká, ogun jà, ẹ̀ ń bẹ bandits, ẹ̀ ń bẹ lé, ẹ̀ ń fọwọ́ gbalẹ̀. Kí ni wọ́n ní ìtumọ̀ ọ̀pá tí a jẹ́? Ìdí tí mo fẹ́ fi gbé wọn ṣépè nìyẹn. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tó ń ba iṣẹ́ Olúwa jẹ́, ayé wa máa bàjẹ́ kẹ́yìn ní gbogbo wa pátápátá. Gbogbo wa tá a fi iṣẹ́ Olúwa ṣòwò, ayé wa máa bàjẹ́ kẹ́yìn, ayé wa bàjẹ́ ọ̀la wa bàjẹ́ ọjọ́ ọ̀la wa gbogbo máa bàjẹ́ lágbára Ọlọ́run. Gbogbo àwọn tá a fi iṣẹ́ Olúwa, tá a bà iṣẹ́ Olúwa jẹ́ ní Genesis yìí, ní generation yìí, a ní mú jẹ lórúkọ Jésù. A bẹ church jẹ́, a bẹ everything jẹ́. A bá ti rí ẹni tó sọ̀rọ̀ tó fún wọn, wọ́n máa pretend dára. Okay, now ìránṣẹ́ ẹnìkan bá yín sọ̀rọ̀, ẹnìkan ṣe léyìí, ẹ rí Ọlọ́run pè, ẹnìkan ní ẹ fẹ́ yàwó, ó lẹ̀ ṣe léyìí, ẹ lè rí Ọlọ́run yín pè. Ìgbà tí ẹ mọ̀ pé kì í ṣe èpè ló pè yín, ẹ lọ pe lọ́ọ̀yà, ẹ lọ pe adájọ́, ẹ lọ pe DSS, ẹ lọ pe ọlọ́pàá, ẹ lọ pe assassin. Tó bá jẹ́ Ọlọ́run ní yín tòótọ́ tó jẹ́ pé ìpè Ọlọ́run wà lórí yín, kí ló dé tẹ́ lè operate Ọlọ́run yín yẹn? Eléyìí mo fẹ́ sọ nípa mo fẹ́ sọ eléyìí nípa ọ̀rọ̀ CAC ni. Mo kà fẹ́ dáhùn béèrè. Bí ẹ bá wo ìjọ Apostle ti Kristi, kí ni ìtumọ̀ kọ́là nínú ìjọ Apostle? Ìyẹn kọ́là àlùfáà. Kọ́là àlùfáà kì í ṣe ìrìnàjò síjọba ọ̀run o. Tí ìtumọ̀ kọ́là gbígbà mìíní ni wípé kọ́là gbígbà mìíní pé a fi ọwọ́nú májẹ̀mú ìjọ yìí àti àwọn aláṣẹ wípé o gbọ́dọ̀ dálẹ̀ ẹjọ́, o sì gbọ́dọ̀ ṣe àìgbọ́ràn sí òfin ìjọ àtàwọn aláṣẹ. O gbọ́dọ̀ dálẹ̀ ẹjọ́, o sì gbọ́dọ̀ ṣe àìgbọ́ràn sí òfin ìjọ àtàwọn aláṣẹ. Ìgbèkùn àti ẹ̀wọ̀n ènìyàn àti ìjọ ní kọ́là túmọ̀ sí o, kì í ṣèrìnàjò sí ìjọba ọ̀run o. Ọjọ́ tí èèyàn bá ti gba kọ́là nínú ìjọ Apostle ti Kristi, ọjọ́ yẹn ni ò ti gbọ́dọ̀ bá àwọn olórí sọ̀tọ̀ o. Kò sì gbọ́dọ̀ sọ pé òun fẹ́ correct kankan nínú ìjọ. Bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ sí àwọn olórí, torí àdàbí kọ́là yẹn ni wọ́n á lò fún tó fi máa dìdàkudà títí yóò fi kú láyé rádaràda ni ó gbà kú.
ìyẹn nípa ti kọ́là mo dáhùn sí yẹn. Olúwa yóò wà pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Eléyìí kí n tó sọ àṣírí láàrin bàbá Tinubu àtàwọn Fúlàní, eléyìí nípa àwọn ọmọ Ọlọ́run tó sọ pé òyìnbó tí mo sọ lórí kinní pé kì í sòkò correct, òótọ́ lòyìnbó mi ò correct, but mo ní ìdí àti máa sọ, kí ni ìdí tí mo fi ní ìdí àti máa sọ? Jésù fún ara ọ̀lọ́léèwé ó sàṣà ilé lámà sàbátànì, mo ní ìdí àti máa sọ, ó correct, mi ò ní ìdí àti tijú òyìnbó torí kì í sorúkọ bàbá mi ká ní mi ò mọ̀ ẹ́ pé ìtàn bí mo dẹ̀ ṣe gbọ́ òyìnbó kéékèèké tí mo gbọ́ ọdún 18 ni mo fi ya odi, ẹ lọ bèèrè lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi sì wá. Mo parí secondary ní age of 32 ni mo fi parí. So ó tó dé bá mi láti ní Apostle ti Kristi àti pé bàbá mi Ìskáyà tó gbé mi dìde. Ní ti bàbá mi Ìskáyà tó ọ̀pọ̀lọpọ̀ wọn sọ̀rọ̀ pé kankan èmi bàbá mi ò ní ìṣù kankan. Ọ̀rọ̀ ìjọ CAC ló jẹ́ ìsàárín màá tiẹ̀, olóore tí ò rí sí irú ẹ̀ láyé ló jẹ́ fún mi. Mi ò lè gbàgbé ọjọ́ tí ó gbé bàtà rẹ̀ fún èmi àti ìyàwó mi tó ní kí ìyàwó mi wọ bàtà kan láti bàtà kémi wọ̀ kan ká máa fi gbàdúrà káàkiri inú kòkó lólùsọ́yẹ̀. Ìjọ tá a délé ni ogun ìgbéyàwó yẹn ṣẹ́ tá a dẹ̀ bímọ. Ọjọ́ tí bàbá Adéjàre olóògbé lé Àkúrẹ́ tọ́ pé kí àbọ̀ níkejì, tọ́jọ́ tí bàbá mi Ìskáyà tó mi lé mi lórí níkejì tí ogun ọ̀pọ̀ ọdún dẹ̀ wọlé síbẹ̀, ṣé yẹn ni mo fẹ́ rò ni? Àbí kó gbé mi dìde, àbí ọjọ́ tó máa gbé máìkì fún mi níbi tí kò ti yẹ kí n sọ̀rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọ títúnṣe ló wà láàrin ìmọ̀ àtẹ̀, kò ní ìṣù kankan pẹ̀lú mi. Bí àárọ̀ yìí àtẹ̀mí àtìyàwó mi àtàwọn ọmọ mi, orúkọ ẹ̀ la fi ń gbàdúrà nínú ilé wa. Kí ló fẹ́ wá ṣe mí? Aforúkọ ẹ̀ ń gbàdúrà ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ àtúnṣe ìjọ CAC ló dá ìṣù sílẹ̀ láàrin ìmọ̀ àtẹ̀, kò ní ìṣù kankan. Ọlọ́run rẹ̀ ni mo dẹ̀ ti ń sìn bí àárọ̀ yìí. Ṣùgbọ́n ó padà sí bí Ọlọ́run ṣe pè wọn ní ìbẹ̀rẹ̀. Bàbá Ìskáyà ò sí ìkiri bó ṣe ń wógbó tó èyí tó bọ́ sọ́wọ́ CAC látẹ̀sẹ̀ ń gbọ́ ní irú tásìkì lónìí àṣẹlẹ̀ lọ́la what cause? Èyí tó bọ́ sọ́wọ́ àwọn èèyàn búburú wọ̀nyí. Ètò ìṣúra ẹ̀ tó kó ṣe kankan láàrin màtí ẹ̀ àti gbogbo àwọn olórí náà tá bá tún jọ CAC ṣe lónìí. Ẹ rí i pé I will go to them, gbogbo ohun tí mo bá sọ sí wọn tó bí wọn ní ẹ má bínú, ṣùgbọ́n tá a bá tó ṣe wọ́n ṣe máa sọ sí wọn náà nìyẹn ọ̀n títí wọ́n fi pa mí. Ẹ sọ ìjọ di ìjọ owó ìjọ kínní. These are the things. Finally, ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo, ẹ gbọ́ ohun tí mo fẹ́ ṣe. Àdúrà àwọn àyànfẹ́ tò nílé léyìí o. Bíbélì wípé èrò ayọ̀ la ó máa ní àgọ́ àwọn olódodo torí ìlú Ọlọ́run ni. Àgọ́ wo làgọ́ àwọn olódodo? Kí lè ní àgọ́ olódodo spiritual meaning àgọ́ olódodo? Number 1, àgọ́ ara wa yìí àgọ́ olódodo ni. Number 2, ìgbéyàwó wa ìkan nínú àgọ́ olódodo ni. Number 3, ìdílé wa tó jẹ́ àwọn ọmọ wa ọ̀kan nínú àgọ́ olódodo ni. Number 4, ìran tí a ní òwò wa ọjà wa àgọ́ olódodo ni. Number 5, ilẹ̀ wa tàbí ìlú wa ọjọ́ ọ̀la wa àgọ́ olódodo ni. Number 6, ojú àlá wa tá a bá ti jẹ́ ọmọ Ọlọ́run àgọ́ olódodo ni. Number 7, orílẹ̀-èdè wa àgọ́ olódodo ni. Ẹ kà pé orúkọ Jésù, Olúwa ò jẹ́ kí ìró ayọ̀ la àgọ́ ara mi kọjá lónìí. Èkejì, Olúwa jẹ́ kí ìgbéyàwó mi ó fọ ohun ayọ̀ látòní lọ. Ẹ̀kẹta, Olúwa jẹ́ kí ìdílé mi ó fọ ohun ayọ̀ látòní lọ, kí ìró ayọ̀ dún ní ìdílé mi. Ẹ̀kẹrin, ìran mi ó yá gba ìró ayọ̀ látòní lọ. Ìyẹn tí ṣe ayé tí mo wá gangan. Ayé tí mo wá ò gba ìró ayọ̀ látòní lọ. Ìlú mi àbẹ́bí mi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ gba ìró ayọ̀ látòní lọ. Ojú àlá mi, ìrìnàjò ayé mi, ìgbésẹ̀ mi gbogbo ẹ gba ìró ayọ̀ látòní lọ. Orílẹ̀-èdè mi àti orílẹ̀-èdè tí mo wà tẹ́tí gbọ́ mi mo fẹ́ gba ìró ayọ̀ rẹ látòní lọ. Ìró ayọ̀ ní kẹ́ sọ nínú gbogbo àgọ́ wa ni mo dárúkọ yẹn. Olúwa jẹ́ kí gbogbo àwọn àgọ́ tí mo dárúkọ nínú ayé mi jọ gbọ́ ìró ayọ̀ lónìí. Thank you. Ẹ wo kò ní jù báyìí lọ táàrí labalabi tá a wà yìí lórí bó ṣe ń dun bàbá Násírì ní ipò tí ìjọ CAC wà àti bí àwọn kan ṣe dá ìjọ ọ̀hún sílẹ̀ láti máa fi ṣòwò ní Babalọ́lá ò fi ilẹ̀ báyìí. Àbá ara wọn kan tó jẹ́ pé wọ́n fẹ́ ba ìjọ CAC jẹ́
bàbá Násìrì ní bí ó ṣe rí fún wọn rèé bàbá Násìrì sọ̀rọ̀ tó pọ̀ tọ̀ bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbẹ́ ti jólólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ o ẹ jọ̀wọ́ ni o ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò tọ̀ kò wá ní jù báyìí lọ táàrí labalabi tá a wà yìí o bá ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni wọ́n bá ṣe ń jábọ́ bí àpò ìrè àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o wọ́n bá ṣe ń lọ lẹ́kàtàpá àbí àjẹkẹ́ máa gbọ́ búburú kan ò ní ṣe wá kò ní ṣe yín ẹ̀já ṣe àìtó ọ̀hún ẹ̀já kọ́mẹ̀ntì lórí ẹ̀ ẹ̀já láìkẹ́ kápẹ́kálẹ́ àwa náà ó sì máa dá yín lóhùn a ó tún pàdé o lọ́jọ́ míì ọjọ́ orí ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.